Mo kí wa kú ojúmọ́ àkú ojúmọ́ mọ́ àkú ojúmọ́ òní o ní ọjọ́ ìsinmi lágbára lọ́wọ́ Ọlọ́run ò ní ṣe eléyìí ní ẹyọkan tó kù fún wa lókè èèpẹ̀. Mo kí gbogbo ọmọ Yorùbá pátápátá nílé lóko àti ní ẹ̀yìn òde. Orúkọ ti tèmi kò tí yàtọ̀, Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sì tí mo jẹ́ aláṣẹ àti olùdarí ọmọ Gíẹ̀sì TV. Ẹ jẹ́ ká tún sáré ṣeré ọwọ́ díẹ̀ nípa àwọn nǹkan ìbílẹ̀ wa, pàápàá jùlọ eléyìí tí ó jẹ́ pé ó lọ ní ìlànà iṣẹ́ agbára bíi akọ̀yà ni mo fẹ́ ká tún pẹ̀kẹ́lù lónìí. Oríṣiríṣi akọ̀yà ló wà, eléyìí tó jẹ́ ìbáwí tá a fi báyàn wí ó wà, inú ẹ̀ lè pé wà o, iṣẹ́ akọ̀yà ni, inú ẹ̀ ni èpè wà, inú ẹ̀ ni mọ́lù wà, bẹ́ẹ̀ lọ ní àwọn tó jẹ́ iṣẹ́ akọ̀yà. Kódà àgádágodo wà tó jẹ́ akọ̀yà, tó yẹ pé láyé ìgbà náà tóbìnrin bá ṣe nǹkan tí ò yẹ, bóyá ó ti gbá ọkùnrin yẹn jù tàbí tóbìnrin bá jó ní ṣekúṣe jù tí ó máa kọ̀, wọn a máa ṣe àgádágodo nígbà náà. Tó yẹ pé àgádágodo yìí tí wọ́n bá tì, obìnrin yìí ò ní, kò sí ọkùnrin tó lè fẹ́ bá láṣepọ̀, ẹ ti ojú ara ẹ̀ pa, ẹ sì pé ó ti wà nú gbólóhùn rẹ̀ pé lẹ́nu ibi tí ó fi máa tọ̀ nìkan ni kó wà ń sí sílẹ̀. Tẹ́ bá ti ojú ara ẹ̀ ò ní lámà, ó dìgbà tẹ́ bá tó sí. Nǹkan ń bẹ nílẹ̀ Yorùbá, nǹkan ń bẹ ní ilẹ̀ Yorùbá, ó kàn jẹ́ pé ìlòkulò tí à ń lò àárí bákan náà. Gbogbo ìgbà ni mo máa ń sọ pé torí ẹnìkan tó kọ́mẹ́ǹtì lánàá, iṣẹ́ yín kì í fi sílẹ̀ pé kìnnìkan. Nígbà tí o bá fẹ́ iṣẹ́ tí ó jẹ́ pé wọ́n ní bákan náà là á ṣe sùn, àlá tá a mọ́ ńlá ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Bákan náà là á ṣe sùn, ṣùgbọ́n àlá tá a mọ́ ńlá ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Èmi àtẹ̀yìn ò lè máa jà ní ìsìn yẹn, dákun kí n dédé gbégò kí n fọ́ kí n sì gúnyàn gò, só ṣeé ṣe ni, Ọlọ́run ò ní jẹ́ n rírú ẹ̀. Ṣùgbọ́n àwọn kan lè ṣe. Ó níbi tíjà ó dé. Woman kan post kìnnìkan sí Facebook recently ní ó ní self defence tá à ń sọ yìí gan, èèyàn gbọ́ létí ogún nígò, etí ló gbọ́ ogún nígò. Tẹ́ bá débi tí ẹ ti jọ rojọ́, o ti mọ̀ pé ìyàtọ̀ ti bá nǹkan tó wà ńlẹ̀. Kò sí nǹkan tó ní kó o mọ̀ ní self defence, but n tó bá gbé wá eléyìí múra láti pa mí ni o, ìwọ náà o lè gbìyànjú. Táǹfààní bá tún wà gan láti jàjàbọ́ kó ètè mú eré, torí tí o bá sí nǹkan tó fi proof ń bẹ, tó bá dòkú mọ́ ọ lọ́wọ́, wọn ò ní sọ pé òun ló wá pọ̀ mọ́ o. Nítorí náà bọ́pọ̀lọpọ̀ ṣe ń ronú ọ̀tọ̀ọ̀tọ̀ ni, bí ọ̀pọ̀lọpọ̀ ṣe ń ronú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ọlọ́run má jẹ́ kéèyàn dáràn. Èèyàn ló fiṣẹ́ sórí social media tọlọ́pàá kò tí ì kú òní kíní dìsín láti bí ọdún mẹ́rin, kò tí ì bọ̀ lórí kéèsì yẹn dìsín yìí. Ó fiṣẹ́ sórí social media ni, kì í sóògùn owó, kì í ṣe kan, oògùn jàǹgbára ni táwọn ènìyàn lọ ṣe. Ibẹ̀ ni ẹni tí ó bá kọ́mẹ́ǹtì burúkú, ẹ jẹ́ ká rò dáadáa o. Yàtọ̀ sí pé àwọn àṣírí tá à ń fi sílẹ̀ yìí, nǹkan ń pè láṣírí ni. Tá wá fi sílẹ̀ lórí social media pé kìíní, ta ló pè mí tí mo ní pé kó lọ mú wá kí n tó fún láṣírí rí? Mi rò pé ẹnìkan pè mí tí mo ní kó lọ mú, àfẹ́ni tí bá mọ̀ pé tí mo mọ̀ pé ẹni yìí mo ṣe ń wo yìí kì í ṣèyàn tí ó ṣe bá da nǹkan pọ̀. Mo máa ń sọ pé kọ́pọ̀lọpọ̀ búra, mo máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ pé ẹ jẹ́ á ṣe fídíò call kẹ́ ẹ búra, kí n rí ojú yín báyìí, kẹ́ ẹ búra, kẹ́ ẹ filẹ̀ búra. Tẹ́ bá lò ń lòkulò, èmi á kíìpù kíní yẹn pamọ́ in case ti pé ẹ wò ó. Ọlọ́run ò ní padà lẹ́yìn wa. Èyí tí mo fẹ́ fi ilẹ̀ ìyá akọ̀yà ni, tí a máa fi báyàn wí bóyá wọ́n náà wá níta, mọ́lù ni o, mọ́lù náà la lè pè é. Sẹ́rí tá bá rí ìgbẹ́ tí wọ́n yà sílẹ̀ ní tútù ni o. Ẹ má sì mí gbọ́ o, ìgbẹ́ tútù tí mo sọ yìí kò ní nǹkan kan ṣe pẹ̀lú ẹni tó yàgbẹ́ o. Kò sí láǹfààní, kò sì tàbùkù ẹ̀, kò sì fi nǹkan kan ṣe nígbẹ̀ tá a bá kó e. Ẹ jẹ́ á kó sínú apẹ, ẹ jẹ́ á wá
ká wa iṣu ògìrì sákọ́láwà pa, ká sa kéékèèké, ká sa lé lórí. Ewé èsìsì ahárá, ẹ jẹ́ ajá ká kó lé lórí, ẹ jẹ́ á jó. Tá a bá ti jó, ẹ jẹ́ á rọ́ pamọ́. Tá a bá rọ́ pamọ́, níjọ́ tí lílò ó bá kàn án, bóyá wọ́n ń nà wá lóde, tá a wò pé ìnàwọ̀ sí leléyìí, tá a wá fẹ́ kẹ́ni ó mọ̀ pé òun ti sì yànnà, ẹni tó ń ná òun ti sì yànnà o, a wá bù, a tẹ̀ ní odù, a wá dà sínú omi tá a fi wẹ̀, a wá fi wẹ̀. Kò jù bá ń lọ, kò jù bẹ́ẹ̀ lọ, kò jù bẹ́ẹ̀ lọ. Bí orí bá ṣe ń fọ́ lónìí, ẹ̀dọ̀ ó máa dùn lọ́la. Bí ọba ṣe ń bọ́ nínú kan báyìí ni ó máa bọ́ sínú kejì. Tán bá tiẹ̀ lù panjọ́ kejì, tán bá lù panjọ́ kejì, àṣírí tó jẹ́ ni. Eégún, téégún bá dán wò, lóòótọ́ o, mo máa sọ kinní kan o, ńlẹ̀ Yorùbá, ibi tí wọ́n mọ̀ dé ẹlòmíì mọ̀ jù ọ lọ. Inú oko mo wà yín. Ẹni tí ò bá dóko bàbá ẹlòmíì rí ni ó ní kò sóko tó dàbí ti bàbá òun o. Oògùn gùn ni. Mo sì máa ń sọ kinní kan pé gbogbo ọmọ Yorùbá pátá olóògùn ni wá. Àfẹntí àfàwá tá a bá rìn ní lánàá rẹ̀ ló kù. Kò jẹ́ wòlíì, kò jẹ́ àfà, kò jẹ́ pásítọ̀, tó bá ti jẹ́ pé ọmọ òtù òjìrè ní ọ, pélé káàárọ̀ òjìrè wọn ti bí ọ ní àwọn òbí tó bí ọ, wàhálà olóògùn ni ọ, àfi tó bá rìn ní lánàá rẹ̀ ló kù. Tó bá tú kò sí, kò jẹ́ àfà jù bẹ́ẹ̀ lọ, kò jẹ́ àfà jù bẹ́ẹ̀ lọ, kò sí bí wọ́n ṣe tú, kò jẹ́ pásítọ̀ jù bẹ́ẹ̀ lọ, pé mi è lo nǹkan dúdú, mi è ṣe gbá, kí wọ́n bẹ̀rẹ̀ sí ní tàn, tí wàá fi dórí mẹ́rin, wọ́n sọ fún ọ pé bàbá ẹ̀ iṣẹ́ báyìí ní í ṣe, ìyá iṣẹ́ báyìí ní í ṣe, kí wàá la wá ń bá ká. Níbi tí wọ́n ti lágbára láti dè, ńlẹ̀ lómi ti lágbára láti tú. Ìdí nù tó yẹ pé àwọn obìnrin, bóyá wọ́n ní àdójúkọ kan nílé ọkọ wọn, tí wọ́n wá ń wá ọ̀nà àbáyọ pé láti lè, èmi máa ń sọ kò sí nǹkan tó burú ń bẹ̀ o, kò sí nǹkan tó burú ń bẹ̀, torí pé tílé bá dàrú tán, ẹrù èèyàn méjì yóò di ẹrù ẹnìkan ṣoṣo. Tó bá ti jẹ́ pé kílé mọ́ dàrú, ẹ ti bímọ fúnra yín, tó bá ti jẹ́ pé kílé mọ́ dàrú, kò sí nǹkan tó burú nu kóbìnrin gbìyànjú sọ́kùnrin pé kíní yìí ọkọ mi ni, ìyìn sì fẹ́ kó bọ́mọ́ mi lọ́wọ́, dákun Ọlọ́run bá mi rọ̀ lọ́kàn fún mi. Kì í ṣe pé kó ń di ọkọ kọ́. Èyí mọ́ sọ, kódà mo sọ fún ọ̀pọ̀lọpọ̀ pé ẹ búra pé tó o bá gbégbèsè yìí tán, bóyá a ṣe fún ọ, tó o sì rí gbígbàdúrà lórí ẹ̀, tó o bá lò nílò kíní. Ní tí òye ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni pé tó o bá lò nílò tí ò da, àwọn fámìlì rẹ̀ gan ó jáde pé a kí ló dé, ọmọ àwọn ní ń ṣe báyìí, ní ń ṣe báyìí, ní ń ṣe báyìí. Kò sí àpọ́nlé, wọ́n ní àfìfìlà pé ní ọjọ́ kan ló níyì mọ́. Níjọ́ tó o bá ti lò kan, bí wọ́n ṣe sọ pé irin kan ń da ibì kan láàmú, tẹ́nìkan bá lóògùn tó fi fìlà pa lójú àwọn èèyàn, yóò gba iyì pé fìlà ló fi pe irin lọ́jọ́ yẹn, kìnnìkan. Ẹ̀yin ẹ jẹ́ kíjà bá òun àti ìkànnú àwọn ọmọ ẹni yẹn, ọmọ ẹni tó fi fìlà pe irin àti ọmọ ẹni tó sojú ẹ̀ níjọ́, kíjà bá wọn. Ẹ rí bí ó ṣe fa ọmọ ẹ̀ pé tó jẹ́ pé fìlà ló fi pe irin jẹ́ òní, ẹ̀yin má sùn mọ́ o, má bá rin o, ológun bàbá ẹ̀ o, má bá rin o. Ìbáwa Yorùbá ni tẹ́lómi ó wà tí ó mọ kọ́mẹ́ǹtì tí ó ṣe ẹ̀yin fi ìsìnkìní sílẹ̀ pé ẹ̀yin ìsìnkìní kan pé ìbàjẹ́ kan wá kí kan lọ. Mo ti sọ̀rọ̀ yìí rí, àlùwò Èkó lẹ́ni yẹn ló ti lọ lù ọpẹ́lọpẹ́ Ọlọ́run tí ò jẹ́ kẹ́ni yẹn kú. Wọ́n pè lórí fóònù pé sẹ́yìn lẹ ṣe kíní báyìí fẹ́ ni báyìí. Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa o. Gbogbo nǹkan tá a bá ń ṣe láyé, ẹ jẹ́ ká kíyèsí tó bá lè pọ̀ ọmọ nìkejì lára láburú, tí ó sì ṣẹ̀ wá, tí ó rò wá. Béèyàn bá sí ọ̀gàn, kò sí nǹkan tó ní kó mọ́ lẹ́mìí ìdáríjì, ṣé wo ṣẹ̀yàn ni? Àṣírí òun ò jù bẹ́ẹ̀ lọ, bẹ́ẹ̀ ṣe lónù. Ẹ̀rọ rẹ̀
kínní náà lẹ́ẹ̀bù fún o. Ó jẹ́ bí idán bí eégún bá dán wò téégún náà yàn lóde gẹ́gẹ́ bí mo ṣe sọ sẹ́wọ̀n pé ibi màá gbọ́ wà ibẹ̀ náà màá gbọ́ wà tí ò bá tó bó ṣe é pe rẹ̀ yóò kábàámọ̀ sí o. àwọn ìjọba wa tiẹ̀ tí wọ́n ti mú nǹkan rọ̀ fún wa pé kò sí pé bóyá eégún dédé náà yàn níta àfàwọn tán bá jíjọ ń lọ láàrin ara wọn. Ọlọ́run Elédùmarè kò ní padà lẹ́yìn wa. 08061408254 09072793348 mo mọ̀ sọ kí ní kan pé tẹ́ ẹ bá rí àṣírí tó bá wù yín tẹ́ ẹ fẹ́ ṣèbéèrè lórí ẹ̀ ẹ má pè wá o, ẹ mẹ́sẹ̀jì wa ní WhatsApp ẹ kọ́kọ́ fọwọ́dù àṣírí yẹn tá a rí ìbéèrè tẹ́ ẹ bá ní ẹ wá béèrè lábẹ́ ilé yìí yóò fún wa nírọ̀rùn láti dáhùn ìbéèrè. ẹlòmíì olóhùn ò ní fóònù kò ní Android phone kó o la Android phone bó o ló ṣe wá bó o ló ṣe rí kíní wò. Àdúrà wa ó gbà o, mo kí wa o. Ọjọ́ ìsinmi òní yóò dùn fún wa láṣẹ Ọlọ́run, kò ní jẹ́ ẹyọkan tó kù lókè èèpẹ̀ fún wa.